bí wọ́n ti pa ọ́ ó ní ṣìrì wá bí mẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ wá bá fọwọ́ bu ìdí ẹ̀ báyìí sọ pé ìdí rẹ yìí tó fi ṣé mi sí àbílẹ̀kẹ̀ ló fi bẹ̀ àbọ̀ sóńdè mọ́ ó ní fìdí ìjókòó lóògùn gbogbo tí ó wà fọwọ́ ìpa lẹ́tà yọ 2025 náwó ẹ̀ sókè báyìí náà sókè náà sókè wá gbé ọwọ́ yẹn lẹ́tí mi ní ẹ̀dẹ́ rẹ láyà máa tẹ àyà rẹ̀ sọ pé àyà rẹ̀ ò ní jáwọ́ ọkàn rẹ̀ ó dẹ̀ balẹ̀ bí mo ṣe ń tẹ àyà rẹ̀ yìí kíní yìí fọ́ọ̀mù mọ̀ ní kíní yìí èyí máa ṣe ìtọ́nà fi bẹ̀rẹ̀ gbogbo tí ò ní sunkún ọmọ ẹ bá pàtẹ́wọ́ fún àkàtà. Lẹ́yìn àṣàmú lórúkọ tèmi jẹ́rẹ̀ ẹ̀kọ́ sí ẹ̀kọ́ bàbá ìkẹ́. Ọmọbìnrin ti gbé ọ̀kan náà àbí èèyàn tó bí méjì ìwé ẹ̀kọ́ ìyọnu àfọ́gbògbòrè tíjà ti kọ́ra aláyà ní ìṣòro ọ̀tẹ̀. Ẹ̀gbọ́n wa ọ̀gá wa aṣíwájú wa Alhaji Sulaiman Adébọ́lá Kọ̀mí Jackson àwọn ni wọ́n kọ níbí gbogbo tí ò ní lulẹ̀ máa fara ẹni Kọ̀mí jẹ́ ìdí àti ẹ̀wọ̀n lórí ọ̀bẹ. Wọ́n ní kí báwọn ọdún pọ́lọ́wọ́ mọ́gàjì o ẹ̀wọ̀n bí kábíyèsí ibi tí a ti mú kò ní dán àbùdí ntọ́lọ́kọ wọn lọ́tún bá tó náà tó fáwọn lẹ́rọ àbùdí ntọ́lọ́sà ẹnìkan erídìí mọ ní gèdègèdè ẹ bá nà ká ànábẹ̀sí mọ́ kábíyèsí bí wọ́n wà ẹni kò ní sọnù ẹ láàrin wáàtì ẹni kò ní parẹ́ ẹni kò ní dààmú ẹni ní 2027 wọn ní fẹ̀jẹ̀ rẹ̀ ṣe ètùtù ìbò 2027 ìwọ náà nà kásíra rẹ sọ pé 2027 wọn ní fẹ̀jẹ̀ tèmi náà ṣe ètùtù báyìí tó fọ́ 24 lọ́dún olúmìjì ní oṣù wọ́n máa pa àtẹ̀wọ́ ayọ̀ fọ́lọ́ báyìí bẹ̀rẹ̀ ọmọdé àti àjẹ́ tó lè fún mi 1000 kánú tọ̀ wọ́n dẹ̀ jẹ́ fìtì yílẹ̀ ẹjẹ́ àpò báyìí àlepa 50,000 lórí yín. Wọ́n ní láìdé show motors káyọ̀ àlepa 50,000 lórí mọ́gàjì túù ajé ẹ̀yà tó fẹ́ràn mọ́gàjì túù bàbá ẹgbẹ́ yìí ní àdé sọ́wọ́. Ṣe ẹsẹ̀ máa wọlé ṣe bá kọ́ ni. Owó mọ́gàjì ó di 4-5 àlọ́ 50 4-5 láàrin àlọ́ 50 mọ́gàjì ẹ̀mú 10,000 wá sà. Ìrìn gbọ́kùn yẹn àwọn ní ẹ̀sọ́ wá ní lánàá ilẹ̀ tí wọ́n tà 2 million wọ́n ní máa mú lọ gbogbo tí ò ní kí àkọlù láyé máa fún mọ́gàjì ní àtẹ̀wọ́ tó yọ náà. Ìyàwó ilé tó bá tẹ̀lé èèyàn wá bí kò ní béèrè ẹja àṣọmú náà ni ó béèrè ẹja ẹrẹja ẹjọ́ lọ aláàjì nígbà bá ti sọ́ọ̀pù